Oya mo ní bàrẹ́ ni tí ó mọ̀ mi kó jáde síta kó wá wí. Kó jáde síta kó wá sọ. Tí o mọ jọlọ tó ń kọ́ fújì o kó lọ pírẹsẹ̀ntì o bárò wọn nìkan la rí ìwé wọn dá. Kógókógó làgbóhùn agogo agogo tàwa ti dún. Kógókógó làgbóhùn agogo agogo tàwa ti dún. Agogo jọlọ tó kọ́ fújì gangan. Agogo tàwa ti dún. Ẹ̀gbọ́n tèmi táwọn ọmọ tó kọ́ fújì gangan. Agogo tàwọn ti dún. Katsina àti ẹ̀gbọ́n tàwa náà ṣáni. Agogo tàwọn ti dún. Bàmí ló pé mi student ọ̀gá tiwa. Agogo tàwa ti dún. Kógókógó làgbóhùn agogo agogo tàwa ti dún. Táwọn ọmọ àkọlà fọmọ olórin mú tẹnu mọ́. Agogo tàwa ti dún. Oya táwọn ọmọ máa gbọ́ ò ṣé mi ní bí kìlò bàbá rọ kí bá. Ó ṣe ìbára. Máa gbọ́ kìlò ṣèborí ló ń já fún mi o. Ẹ̀wọ̀ èrò rẹpẹtẹ Katsina àti ṣe bá wà lọ wá. Táwọn ọmọ ẹbẹ̀ là ń bẹ sátì àmọ́ ni bàbá máa pásítà. Bàbá máa pásítà gbogbo wa o. Máa pásítà wa. Táwọn ọmọ tó kọ fújì o. Ọlọ́run máa pásítà wa. Oya mo ní òkè láyé wa òkè láyé wa kẹ́nìbọ̀dì má ṣe bẹ́ẹ̀. Òkè ní tọmọ Ọlọ́run. Òkè lérè lá. Bàbá Jọ́sùpọ̀ mi kìlọ̀ ló nílùú gbélú wa èmi la rí jó ṣe bí ọba. Màrí kan kò kí n pò wíwí ìta bá ti wí ó ti dá ṣe eléré ńlá. Èmi lọ́mọ àdúgbò yìí o jọ̀lọ̀ tí kò fújì tó ń sọ. Oya mo ní bí kíló ló kọrin everybody mú jójó. Bí kíló ló kọrin everybody mú jójó. Mo ní ẹran dídín nínú small mi kìlò mi àtọ̀ sẹ́rọ̀ bíbọ̀ tó ṣì dín o. Nà tó bá rú wọn lójú kájẹ composition small mi kìlò gan. Ẹran dídín pẹ̀lú bíbọ̀ gan o. Ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì yìí tá ń ṣó. Káwò tó máa smẹ́lì sẹ́l èyí tó máa rún pushing ṣe bẹ́ẹ̀mi ṣálẹ̀ ẹran dídín tó ń kọ fújì ẹwà wọn lódò tó kọ fújì wọn tún máa mú èyí jáde o exercise èmi jọlọ tó ń kọ fújì sẹ higher education mo lọ eléyìí lá gbogbo àdúgbò yìí o higher education ló bóyá tó sẹ̀rán bíbọ̀ tó ń sọ higher education ló lọ ṣe bẹ́ẹ̀mi ṣáni kìlọ̀ ọ bàbá onírọ̀ kíwù tó ń sọ dákúndákùn má lọ lẹ̀ o tábà tí ì dé bí orin ọmọ kò sáàsì kó Katsina ti kú kalẹ̀ dádì mi o àkọlà fọmọ olórin tá o mọ káyé má ṣe jí ọ sọ̀rọ̀ mi o ògbọ ya tá o mọ ògbọ gogoro tá o mọ gogoro òkè ṣálà wà ń lọ o òkè ṣálà wà ń lọ o òkè gogoro. Pariwo tó ṣe bẹ́ẹ̀ ń gbóhùn àlà o. Pariwo tó ṣe bẹ́ẹ̀ ń gbóhùn àlà o. Ìyá ronú ọmọ òrùka oní tó bá kálukú. Mo ní ìyá ronú ọmọ òrùka oní tó bá kálukú. Ohun tó kọjú sẹ́nìkan ó lè kọ̀yìn sẹ́lòmíràn o gẹ́gẹ́ bí ìlú gangan. Ẹyẹ lè nìyàn mo tún wá pàdé Katsina àti wọn tún ní kí n wá ṣeré pẹ̀lú táwọn mọ́ ṣẹ́ni pé tẹ́mi lọ́rùn gangan yẹn lọ sọ pé àkọlà fọmọ olórin ibi tán bá ti pelére sí ni kéléré dáhùn sí ọ̀tọ̀ ní labour ọ̀tọ̀ ní bíríkìlà ìṣòrin sani mú kọ mi ò lágolo lẹ́yìn ẹni bọ́dì rárá ó yá máa gbọ́ bí kílò ẹ̀jẹ̀ ń jẹ́ wọn bàbá Bátúndé inú special life tó bọ̀ lọ́nà tí mo sọ bàbá rọ́kìbá ó yá mo ní tírígbó sàfàlàṣẹ. Ọ̀gá ń bẹ níbẹ̀ o tírígbó sàfàlàṣẹ. Òye ló pè mí student ọ̀gá. Tírígbó sàfàlàṣẹ. Táwọn ọmọ náà ọ̀gá tèmi náà ni o. Tírígbó sàfàlàṣẹ. Ọ̀yá táwọn ọmọ sọ fún wọn pé mélòó ṣe kákáráká. Mélòó ti kókórókó. Mélòó ti kókórókó. Mélòó ga Hausa. Táwọn ọmọ tó ń kọ fújì máa gbọ́. Èmi jọ̀lọ́ fújì tó ń sọ. Bàbá rọ̀kì bù lọ́mọ yẹn o. Fúrọ́mọ́ mi ọlọ́tẹ̀ kìkì gbẹ́ o. Ó yá mo ní wọn ò lè bá wa kà o. Wọn ò lè bá wa kà á. Katsina ti kú kalẹ̀ o. Welcome to àdúgbò yìí o. Orí ẹ̀ akọ̀ òkè o. Ọmọ mi ò débi rí. Mo kàn ń ṣe tábìlì gangan ni. Orí ẹ̀ akàn òkè o táwọn ọmọ tó ń kọ́ fújì gangan ni o àwa là lè bá ó yá sọ fún ọ pé táwa bá sọ fún ọ páwa gangan wàá máa sọ páwa náà kọ́
àwa sọ pé tàwa níṣẹ́ ọlọ́run lókè lọ̀gá wa Allah lókè lọ̀gá wa o. Ọlọ́run lókè lọ̀gá. èyí ò ní ìbàdàn ní tí ó mọ̀ mi kó jáde síta kó wá wí. kó jáde síta kó wá sọ. tí o mọ jọlọ tó ń kọ fújì o kó lọ pírẹsẹ̀ntì o bárò wọn nìkan la rí. ìwé wọn dá. wọ́n tún máa múwèé jáde exercise. higher education là ń lò. èmi jọlọ tó kọ fújì higher education mò ń lò. higher education mò ń lò. higher education là ń lò. higher education là ń lò. higher education là ń lò. ṣé bọ́lọ́dún ra pátá ìyẹn ló lọ mú exercise dání èmi tí mo wá mọ̀wé o higher education mò ń lò. aláṣẹ lọ̀gá aláṣẹ o ó yàtá o mọ́ ògbọ́ yegede yegede o yegede yegede. ó ti wọ̀ bíà. ó ṣe yegede 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 o ẹgbẹ́ àbẹ́ ẹ̀gbọ́ ó ṣe yegede táwọn ọmọ nínú ìfújì o yegede yegede àsìkò tí tó wọn ò tó bẹ́ẹ̀ o yegede yegede ṣe bọ́láhùn lókè ni o Ọlọ́run lókè ni Allah lókè ni o ló ní kó máa jó òun gangan ọmọ gangan nínú ayé láyé wa tá a bá sọ máa jó civication kí ló dé náà. ìkẹrù kọ́nẹ́ẹ̀t máa gbọ́ lọ́dọ̀ àjíkí olú abijupò musa ó gbọ́ ìyẹn apẹ́kẹ́ mi súlẹ̀ gọ́gọ́ ìrìnàjò tó lọ kọ́lọ́n bá mi sọ ẹ́ dé láti Amẹ́ríkà máa gbọ́ o ó yá mo ní àbẹ́ gbọ́ tá a bá sọ pé mi ò nága mo nága kan nílùú Ìkẹrẹ́kú ọ̀gá kan ní Ìkẹrẹ́kú ó gbọ́ jíjẹ múmu gangan ó fi sí mi lápò ní talẹ́ni tí mò ń sọ bí kìlò ní àjíkí olú adára amálọ́nàlẹ̀ ẹni tóbìnrin pàdé tó ṣe bọ́kọ̀ lé òun ni ó ní tó bá lọ́jọ́ kọ́ lé òun ni kí ni òun máa ṣe náà òun máa ṣe tó dùn tó nù sí ni òun máa ṣe tó dára àjíkí olú o tábà fọmọwọ́ màmá náà kan pa ni táwọn ọmọ tó ń kọ fújì mi. ọmọ wọ̀sán kó jíjó mi torí tún gba lérè mi tó bá ti fẹ́ jíjó mi báyìí náà ṣe ń jò pé olólùfẹ́ mọ́ra o kẹ́ jíjó mi ara o bérédéré ọlọ́mọ kẹ́pẹ́ aláwo tá ò fi kì kẹ́pẹ́ aláwo tá ò fi kì kó wá ṣeré ọlọ́mọ ọmọ wọ̀sán kó jíjó mi torí tún gba lérè mi tó bá ti fẹ́ jíjó mi báyìí náà ṣe ń jò pé olólùfẹ́ mọ́ra o kẹ́ jíjó mi ara o bérédéré ọlọ́mọ kẹ́pẹ́ aláwo tá ò fi kì kẹ́pẹ́ aláwo tá ò fi kì kó wá ṣeré ọlọ́mọ ṣẹ́rí pé lójoojúmọ́ ni máa ń gbìyànjú tá ó kílé ayé mi lè sẹ́ẹ̀tù ó dorí jọlọ tó ń kọ fújì ìbàndásí. ó yá jọlọ tó kọ fújì mo lẹ́ràn nínú àkọlà fọmọ olórin mi ò mo ṣètún mẹ́yẹ bọ̀ lápò ni ó yá mo ní tìgbàlẹ̀dé eégún mi tún ti tìgbàlẹ̀dé ọmọ àṣetò bẹ́ẹ̀ níbẹ̀ ò fẹ́ rí kóńdú ẹ̀ lọ́wọ́ kan mo tún ti tìgbàlẹ̀dé eléré ńlá egungun mi yọ bí òòjọ́ o mo ti yọ bí òòjọ́ ọmọ àṣẹ tí ó bá lè wọdún egun mi kó lọ sún sẹ́yìn o mo ti gbàlẹ̀dé o ó yá èmi jọ lọ fújì tó ń sọ bàbá rọ̀kí bá rọ̀kí bù lọ́mọ yẹn. láìpẹ́ sígbà tá a wà yìí ẹ máa gbọ́ ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olórin kan tí mo pàdé ní àdúgbò Ìkẹrẹ́kú tó ń jẹ́ Jollof Rice Fuji. wá ò ló ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin níbo lẹ̀bùn orin ti ń wá ẹ kú ojú lọ́nà ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Jollof Fuji. ó yá mo ní ìbàdàn ní tí ó mọ̀ mi. kó jáde síta kó wá wí kó jáde síta kó wá sọ. tí ó mọ jọlọ tó kọ fújì o. kó lọ pírẹsẹ̀ntì o báyìí wọn nìkan la rí nínú ayé ìwé wọn dá. ó yá wọn tún máa mú ìwé jáde o exercise èmi jọlọ tó kọ fújì iṣẹ́ higher education ló ń lò. ọmọ ọ̀gá ń bẹ níbẹ̀ o. higher education ló ń lò. ó yá torí olódò ràpàtà higher education kọ́ ló ń lò àwọn olójú ẹja ṣẹ́ higher education kọ́ ló ń lò ẹni tí ò mọ̀wé náà o exercise ló ń lò. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.
Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní number 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians number yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.